inú ẹ̀ sì máa bá ààrẹ tó ti dápà sí ọ̀la yẹn inú sì náà ní ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Gbogbo wa láti kò sí ẹ̀sìn kan tí ó sọ fún ọ pé ibi tó yẹ kó wà rí. Kò sí onífá ọ̀hún, kò sẹ́ni tó lè dífá rẹ̀ fún ọ, kò sí wòlíì tó lè bọ́ ọ ríran rẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run mímọ́, ògo ni forúkọ rẹ o. Bàbá aláàánú àtolórí ọ̀fẹ́, ó sáfẹ́ kí apàrẹ́ máyé, ó sì fẹ́ kí àti àjò gbèsè àjò, torí ẹ̀ ló fi ń sí wa níyè sí àwọn òkodoro òtítọ́ tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí àwa tí ó dá sáyé. Jésù Kristi gba ọpẹ́ wa, ògo ni forúkọ rẹ. Olúwa yẹ wá rán ọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí, jẹ́ kó yóò yá àwọn àyànfẹ́ ò ṣàtìlẹ́yìn fọ́rọ̀ rẹ nínú ayé wọn. Má jẹ́ ẹnikẹ́ni àtèmi àtàwọn tá ń gbọ́rọ̀ yìí, má jẹ́ àjẹbí nípasẹ̀ ọ̀rọ̀ rẹ. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ má gbàgbé pé ní fọ́nrán bí méjì tí mo ti ṣe lọ, mo sọ fún yín nípa ìṣòro àìní ibùgbé àtòkè wa. Ìyẹn ni pé ibi tí Ọlọ́run fẹ́ ká wà, tó sì fẹ́ ká máa ṣe, tí ó rí gbogbo tí ó ti ṣètò fún wa, tí ó tẹ̀ wá lọ́wọ́, àti ṣàlàyé rẹ̀, àti túmọ̀ rẹ̀ fún wa, àti ti sọ ìdí tá a fi nílò rẹ̀, àwọn ìdí tá a fi nílò ẹ̀. Lónìí tí mo fẹ́ ṣiṣẹ́ lórí ni báwo mo ṣe lè ṣàwárí ibùgbé àtòkè wa tá à ń sọ yìí. Sẹ́rí ibi tí mo ti fẹ́ ká bẹ̀rẹ̀ ni wípé yá lọ sínú ìwé Àìsáyà orí 53. Àkọ́kọ́ gbọ́dọ̀ fi òkodoro títọ́ kan hàn wá. Àìsáyà orí 53 ẹsẹ̀ 6 ó ní gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì ti mú àìṣedéédé gbogbo wa pàdé lára rẹ̀. Ní tí mo fẹ́ kó o kíyèsí níbi tí mo kà yìí, ó ní gbólóhùn méjì tó ṣáájú, gbólóhùn mẹ́ta níbẹ̀ nínú ẹsẹ̀ kan yẹn. Méjì àkọ́kọ́ yẹn ìlọ́ba tí mo fẹ́ sọ mu pé gbogbo wa ti ṣìnà kiri káàkiri bí àgùntàn. Gbogbo wa ni o, ó bá jẹ́ èbó, ó bá jẹ́ èèyàn dúdú, ẹ̀yàkẹ́yà tó wù kó jẹ́, àwọ̀káwọ̀ tó wù kó ní, ìwé mímọ́ sọ wípé gbogbo wa láti ṣìnà. Ẹnìkan tó wá ayé yìí wá tí ò ṣìnà, àwọn méjì tí ẹni Ádámù, ẹnì kejì òní Jésù Kristi. Bẹ́ẹ̀ni, torí Ọlọ́run tó dá Ádámù ló mú un lọ síbi tí ó gbé, òun ló sọ ohun tí ó máa ṣe fún un. Jésù Kristi náà rán rẹ̀ wá, bàbá ló rán wá, inú ibi tí wọ́n ní ó gbà wá ló gbà wá, ibi tí wọ́n ní wọ́n bí sí ni wọ́n bí sí. Àwọn tí ó jà lágbàtọ́ rẹ̀ ni wọ́n ń ṣàgbàtọ́ rẹ̀, iṣẹ́ tí wọ́n ní yóò ṣe náà ló fàyè ẹ̀ ṣe. Ṣùgbọ́n àwa yòókù, wọ́n bí wa sínú ìṣìnà kiri ni o. Kódà ẹ̀sìn táwọn bàbá rẹ̀ tán, gbogbo tó máa fọwọ́ sàrẹ̀ inú ẹ̀sìn bàbá mi yìí, inú ẹ̀sìn bàbá rẹ̀ tó ti dápà sí ọ̀la yẹn inú ìṣìnà ni. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Gbogbo wa láti, kò sí ẹ̀sìn kan tí ó sọ fún ọ pé ibi tó yẹ kó wà rí. Kò sí onífá ọ̀hún, kò sẹ́ni tó lè dífá rẹ̀ fún ọ, kò sí wòlíì tó lè bọ́ ọ ríran rẹ̀ bẹ́ẹ̀ ni. Ọlọ́run nìkan ó ní olúkúlùkù wa ti tẹ̀ lọ́nà ara ẹ̀. Nígbà táwọn tó wò wá tán, tó dàgbà, tó dójúbọ́ fúnra ara ẹbí ọba wù Ọlọ́run lọ. Kí ni tí à ń sọ ni pé àkọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ kí gbogbo wa ó mọ̀ wípé a ti sọnù. Ẹni sì sọnù ò lè wá ara ẹ̀ rí. Tágùntàn bá sọnù, wọ́n wà ní. Béèyàn bá sọnù náà, wọ́n wà ní. Sẹ́ni tó ti sọnù ni ó wà ṣàwárí ibùgbé àtòkè wá kọjọ́. Ìwé Róòmù orí 3 ní ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 19 ó sọ pé kò sẹ́ni kankan wa tí ń wá Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ìwọ gan tó múra kankan lọ ẹsẹ̀ torí Ọlọ́run ló fi ń ṣe gbogbo kankan. Ebi ń tó jẹ lọ ń wá, ebi ń tó mu lọ ń wá, bẹ́ẹ̀ ni báàbò lọ ń wá, ṣe báàbò lọ ń wá,
kí ló dé tá a bá sọ̀rọ̀ yín rere fáwọn kan wọ́n ní ẹgbẹ́ ṣe àtọ̀rìn wá kó bí jàre tá a bá ní ká gbàdúrà ní ìsìn àdúrà ní tètè gbà ṣùgbọ́n tẹ́ ẹ bá ní kẹ́ ẹ lo Ògún tẹ́ ẹ lo Ṣàngó tẹ́ ẹ láyé lálá kíá ní ọ̀dáhùn bẹ́ẹ̀ mọ̀ pé kì í sọ Ọlọ́run lẹ̀ ń wá ẹni tẹ́ ẹ ṣe lè ṣe ẹni tẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ ẹni tẹ́ ẹ ràn ró láwọ̀ ẹ̀ ibi tí ẹ ti wá rí ọṣẹ sí sáwọn ọmọ nìkejì yín lẹ́gbórí yín sábẹ́ alẹ́ ti sọnù ní tá à ń sọ nìyẹn ibi tí òtítọ́ tí a kọ́kọ́ gbọ́dọ̀ gbà ní ẹ pé kọ́ gbà kó ti sọ àti ìwọ tó wà ń ṣọ́ọ̀ṣì bàbá rẹ ló dá ṣọ́ọ̀ṣì lẹ̀ àbí inú ẹ̀ sí bàbá rẹ ní ẹnìkan ní bàbá òun ló kó bíbélì ilé òun lọ́wọ́ tó ní ṣọ́ọ̀ṣì nìkan máa lọ. ní ṣọ́ọ̀ṣì tó wà ń lọ yẹn náà kò rí Jésù ti di bá ti ń sọ yìí o ní tí à ń sọ ni pé ọkọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ torí tó ọ̀bà gbà bọ́ ọ sọnù kò sí bó ṣe kọ́kọ́ gbégbèsè tó tọ́ ẹni bá wá sọnù nǹkan kejì tá a tún gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ torí pé omi là á tẹ̀ ká tó tẹ yanrin o bẹ́ẹ̀ ni o omi là á kọ́kọ́ tẹ̀ ká tó tẹ yanrin o tá a bá ní da ọ̀rọ̀ irú fúnra wa òun kálukú ní ọmọ wípé mo ti sọnù o ẹ̀yin tí Jésù ti wá rí ẹ̀yin ẹ ti yege lórí ìyẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ sọnù tẹ́ ẹ sì wà nú ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ sì wà nú ẹ̀sìn tẹ́ wà nú kẹ́ ẹ máa lọ lọ́nà ara yín ṣọ́ọ̀ṣì tó bá wù ẹ́ lọ ń lọ tó bá wù ẹ́ lọ ń ṣe kò sí ìwọ lọ ga ara ìwọ lọ lọ́hùn ara ìwọ gan lò sára ẹ̀ tó ń bọ ẹlòmíì ò bọ́gi kò bọ̀ pẹ̀ kò bògún kò bọ́ bàtálá ara ẹ̀ gan ní ń bọ ọpọlọ rẹ̀ lọ́lọ́hùn ẹ̀ ó lè ṣàwárí àtòkè wá nínú ipò tó sọnù sí yìí o ẹnìkan sì ti wá tó ń wá ẹ o lókòrí 19 ẹsẹ̀ 10 Jésù Kristi pé òun wá ọmọ ènìyàn wá láti wá àwọn tó sọnù kiri àti láti gbà wọ́n là Jésù ní wá kiri ọlọ́wọ́ èmẹ́rí gbogbo àwa tá a jẹ́ ọmọ ọlọ́ àwa kọ́ la wá òun ló wá nígbà wá rí tá a ní Kristi ìgbésẹ̀ àkọ́kọ́ ni ẹgbà yẹn ló dá láàyè ẹni sọnù òkú ni ọmọ nínàkúnà tó lọ ń jò ní nígbà ó padà dé bàbá rẹ̀ ni pé ìdí tí mo fi ń ṣe patire o ọmọkùnrin mi ti kú o ní ìsìn ó ti yé o ẹni Jésù bá wá rí tó nígbàlà ó ń lálàyé tá máa ń kọ ní ṣọ́ọ̀ṣì aláyé ọkàn yín Olúwa ọkàn aláyé kì í ṣe tí ó ní èémí nímú rẹ̀ lálàyé ọkàn alààyè ọkàn lẹ́ni tí ó ní ẹ̀mí mímọ́ nínú àyà ẹ̀ tó ti dọmọ Ọlọ́run tó bá wá ti dọmọ Ọlọ́run kan kó ìgbésẹ̀ kẹta ni pé o gbọ́dọ̀ tẹ̀lé Jésù Kristi kí ó gbé ìjọba rẹ̀ kalẹ̀ sínú ọkàn rẹ̀ torí ọ̀tọ̀ ni ká gba Jésù ọ̀tọ̀ ni ká tẹ̀lé Jésù Jésù wí pé Jòhánù orí 8 ní ẹsẹ̀ 12 ṣe rí inú ayé yìí òkùnkùn láyé ní Jòhánù orí 1 ẹsẹ̀ 9 Jésù Kristi ní ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ sí gbogbo ayé tó o bá fẹ́ rìn inú òkùnkùn Jòhánù orí 8 ẹsẹ̀ 12 Jésù ní èmi ní ìmọ́lẹ̀ ayé ẹnikẹ́ni tó bá tọ̀ mí lẹ́yìn kò ní rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè ìyẹn ni pé o tẹ̀lé Jésù Kristi ìjọba ọ̀run ó sì kalẹ̀ sínú àyà rẹ̀ bẹ́ẹ̀ ni ní Mátíù orí 11 ẹsẹ̀ 29 torí tá a bá ní kó tẹ̀lé Jésù ó gbàjàgà ní ẹsẹ̀ 28 Jésù ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tí a di ẹrù ìwọlé lórí torí nígbà tó sọnù gbà tí gbogbo wa sọnù kì í kàn sí pa sọnù àwa rìn kiri pẹ̀lú ọrùn tó fúyẹ́ irọ́ èṣù ògiri òkò ọkùnrin ọ̀kanran yẹn ẹni bí lèṣù abata ẹni jẹ́ àfiníṣòfò olè bẹ́ẹ̀ ni olè ni oníkúpani ni apanirun ni ó wá di ẹrù ìyọnu lé àwọn ọmọ èèyàn lórí àwọn ẹrù yẹn la jàgà lára àwọn ẹrù tẹ̀sù dì ilé wa lórí ká jáde òótọ́ fún yín ẹ̀sìn wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sìn wà lára ẹrù tí ń bẹ Jésù fún ẹ wá sọ́dọ̀ mi ẹ mọ̀ pé ní wà láti ìmọ́lẹ̀ ọmọ ẹni tí ń ṣe tòun bẹ́ẹ̀ ni wèrè ọmọ pé wèrè lòun ńjọ́ wèrè bá mọ̀ pé wèrè ńlá rẹ̀ yá
gbogbo àwọn èèyàn láti ya wèrè. Bẹ́ẹ̀ ni Jésù ló wá dá orí pípé padà fún ni. Jésù ló mú mọ́lẹ̀ wá, òun ló mú abọ́ náà dé. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tá a dẹrù wò lórí. Ó ní èmi ó sì fi ìsinmi fún ọkàn yín. Ó tún wá sọ wípé ó ní ẹ gbà àjàgà mi sí ọrùn yín nítorí pé onínú tútù àti onírẹ̀lẹ̀ ni mí. Ó lẹ́wàá rí ìsinmi fún ọkàn yín. N tí mò ń sọ fún ọ ni wípé ọ̀ranyàn ni pé wàá tọ̀ Jésù wá. Tó bá wá tọ̀ Jésù wá, wàá wá tọrùn bọ àjàgà. Jésù náà lòun lájàgà o, àjàgà tó ń, nítorí pé tọrùn rí ọba lájàgà, èṣù ọfà àjàgà sí. Tí o bá ti wá sọ́dọ̀ Jésù, àjàgà èṣù yóò kó lọ́rùn ẹ. Tọrùn ìyẹn tó bá wá jẹ́ pé kò lájàgà, àjàgà tí mò ń sọ ìmúlò èdè Bíbélì, kì í ṣe pé wọ́n wà kó páńpẹ́ kan sí Ọlọ́run. Jésù ò ní páńpẹ́. N tó túmọ̀ sí ni pé èmi àti ẹ àjọ máa kọ́wọ̀ rìn. Tó bá ń bá mi kọ́wọ̀ rìn, kò sí èṣù ọ̀hún, kò sí ayé ta ní ń jẹ́ ayé níwájú ayérayé, kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá ti wá bá mi rìn, kò sókùnkùn. Ọ̀nà tó wàá gbà débi ibùgbé àtòkè wá rẹ, èmi máa mú ọ débẹ̀. Ló fi sọ wípé bí ẹnikẹ́ni bá wá fẹ́ sọmọ ẹ̀yìn mi, ẹ jẹ́ kó lú ẹ̀ ọ̀sẹ̀ ara ẹ̀. Ṣíṣe ara ẹ̀ ni pé wàá dẹ́kun lílo ọpọlọ rẹ, wàá dẹ́kun fífi ọpọlọ ṣayé, wàá dẹ́kun lílo ọgbọ́n tí ẹ ò ní tẹ̀sí mọ́ tara ẹ mọ́. Ọ máa fi ọgbọ́n tí ẹ sọgbọ́n, ojú tí ẹ lọ́ọ́ máa fi ríran. Ibi ọba ní ọ tẹsẹ̀ bọ̀ lọ tẹsẹ̀ bọ̀, ntọ́ bá ní o gbé inú ògbé. Ìwé mímọ́ wípé ó ní a ṣe ìtọ́sẹ̀ àwọn olódodo láti ọwọ́ Ọlọ́run wá. Tọ́bẹ̀ Ọlọ́run bá wá sí, tí ó bá wá kọ́ ẹ, ìwọ náà gbọ́dọ̀ gbà ládùúà. Olúwa jẹ́ kí ìmọ̀, èèyàn máa ń gbàdúrà ni. Olúwa jẹ́ kí ìmọ̀, jẹ́ ká jọ lọ sínú ìwé kí n tó gbàdúrà. Jẹ́ ká lọ sínú ìwé mímọ́, ìwé Sáàmù, orin Dáfídì, orin 25, ẹsẹ̀ 4, ẹsẹ̀ 5, ẹsẹ̀ 8, ẹsẹ̀ 9, ẹsẹ̀ 12. Ìwé orin Dáfídì, orin 25, ẹsẹ̀ 4, ẹsẹ̀ 5, ẹsẹ̀ 8, ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 12. Jẹ́ àjọ lọ bẹ̀. Ìwé orin Dáfídì, bẹ́ẹ̀ ni, orin 25. Okay, jẹ́ ká wá ẹsẹ̀ 4. Ó ní fi ọ̀nà rẹ̀ hàn mí. Báwo ni màá ṣe mọ ibùgbé àtòkè wá? Ẹ̀yin ọmọ Ọlọ́run ni mò ń bá sọ̀rọ̀ báyìí o. Ẹ̀yin tí ẹ ti gbàjàgà Jésù sọ́rùn yín. Ìwọ tó ti ṣìnà, wàá wá sọ́dọ̀ Jésù ni. Jésù ni èmi lọ̀nà, èmi lòtítọ́, èmi nìyè. Tó bá ti wá ìwọ náà tó ní Jésù Olúwa máa bọ̀ nú ọkàn mi, wá máa jọba nú àyà mi o. Jésù sì ti dé náà nìyẹn, kò ju bẹ́ẹ̀ lọ. Kò ju bẹ́ẹ̀ lọ. Tó bá sì tó wá gbàdúrà yẹn náà, wọ́n náà tó wá gbàdúrà. Fi ọ̀nà rẹ̀ hàn mí, Olúwa, kọ́ mi ní ipa tìrẹ. Ẹsẹ̀ 5, sìn mí lí ọ̀nà òtítọ́ rẹ, kí o sì kọ́ mi. Nítorí ìwọ ni Ọlọ́run ìgbàlà mi, ìwọ ni mo dúró tì ní ọjọ́ gbogbo. Ní ẹsẹ̀ 8, rere àti dídúró ṣinṣin ni Olúwa, nítorí náà yóò ṣe máa kọ́ ẹlẹ́ṣẹ̀ lí ọ̀nà rẹ̀. Ẹsẹ̀ 9, onírẹ̀lẹ̀ ni yóò tọ́. O gbọ́dọ̀ yí nírẹ̀lẹ̀, ni yóò tọ́ ní ọ̀nà tó tọ́, àti onírẹ̀lẹ̀ ni yóò kọ́ lí ọ̀nà rẹ̀. Já wa wo ẹsẹ̀ 12. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run o. Ó ní ọkùnrin wo ló bẹ̀rù Olúwa, òun ni yóò kọ́ lí ọ̀nà tí yóò yàn. Ìyẹn ni pé ó nírẹ̀lẹ̀, ọkàn rẹ yóò jẹ́ ọkàn tútù, ó sì bẹ̀rù Ọlọ́run. Tó bá ti wá sọ fún ẹ, n tó wá kù náà ní ìgbésẹ̀. Ohun tó kù ní ìgbésẹ̀. Ìwé Àìsáyà orí 19, ó ní tí ẹ bá fẹ́, tẹ́ ẹ bá gbọ́ràn, ẹ ó jẹ èrè ilẹ̀ náà. Jẹ́ a gbàdúrà. Bàbá mímọ́, ògo ni forúkọ rẹ. Ọlọ́run bàbá Jésù Kristi, ògo ni forúkọ rẹ. Bàbá mi àtọlọ́run mi, tó àwọn èèyàn wọ̀nyí o. Àwọn tí wọ́n ti ṣìnà kiri, tí wọ́n ń sọ fún ọ báyìí ní ìsìn pé Jésù máa bọ̀ nú ọkàn mi, dé sínú àyà wọn, péjọba rẹ kalẹ̀ nú àyà wọn. Àwọn tí ó ti wá dé sínú àyà wọn, ṣùgbọ́n tí wọ́n àti ìmọ̀ tẹ̀lé ọ. Olúwa, tí wọ́n á pinnu lónìí pa àwọn ọmọ tẹ̀lé ọ. Bàbá mi lórúkọ Jésù, máa fara rẹ hàn wọ́n, máa tọ́ wọn. Bọ́n bá ti ń béèrè, gbogbo ẹni tó gbọ́ mi tó ń gbàdúrà pé Olúwa fọ̀nà mi, jẹ́ kí n mọ ibi
ibùgbé iṣẹ́ tí o fẹ́ kí n ṣe wà. Olúwa àwọn olúwa farahàn wọn. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.